Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi ní àkókò yìí. A tún ti mú wá fún yín gẹ́gẹ́ bí a ṣe máa ń mú wá fún yín. Ẹ̀yin tiwa, ṣé ẹ rí arákùnrin tí ẹ̀ ń wo fọ́nrán ẹ̀ ní ojú móhùnmáwòrán yín yẹn? Arákùnrin tẹ́ ń wò yìí, Dr. Tunde Hamzat lẹ́ ń wò yẹn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share fún tonílé, ẹ bá mi share fún tẹlẹ́mù. Ẹ bá mi share pàápàá jùlọ fún àwa ọmọ Yorùbá tí à ń sọ èdè Yorùbá lẹ́nu. Kẹ́dẹ̀ jọ̀ọ́ kẹ́ bá wa like fídíò yìí, kẹ́dẹ̀ subscribe sí channel wa. Dr. Tunde Hamzat òun lẹ́ ń wò yẹn. Nǹkan méjì la fẹ́ sọ̀rọ̀ lé. Fún àwa tí a lè ka èdè òyìnbó, ẹ bá wa ka nǹkan tí ó wà ní apá òsì yín ní ojú móhùnmáwòrán yín yẹn. Ẹ ká kọ́kọ́ mẹ́nu bà díẹ̀ nínú yẹn kí n tó ṣẹ̀ṣẹ̀ wá play fídíò arákùnrin Dókítà Tunde Hamzat tó wà lára àwọn tí Fúlàní ajínigbé tí wọ́n jí gbé ṣùgbọ́n tí orí kó yọ before kẹ́ tó wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀. Ẹ ká kọ́kọ́ sọ̀rọ̀ ní ṣé rí bàbá tẹ́ ń wò tí ó ní irùngbọ̀n funfun yẹn. Ẹni tá ń pè ní Gunmi nìyẹn, Sheikh Gunmi. Ara àwọn tó jẹ́ olórí àwọn Fúlàní agbénipa, Fúlàní darandaran ní nọ́ọ̀tì ọ̀hún nìyẹn. Tó yẹ pé ó dẹ̀ ń yan, ó ń yan lọ, ó ń yan bọ̀ ní gbogbo ìgbà president wa tó lọ ìyẹn Muhammadu Buhari tí wọ́n ò rí nǹkan ṣe sí. Tó jẹ́ pé àwọn ọmọ Yorùbá tiwa tí wọ́n ń pè fún Yorùbá nation pé kí ọmọ Yorùbá bọ́ lóko ẹrú ni wọ́n lọ ká mọ́lé. Ìyẹn olóyè Sunday Igboho tó jẹ́ pé ó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn bí Yorùbá ṣe máa bọ́ lóko ẹrú. Ṣùgbọ́n arákùnrin tá ń pè ní Sheikh Gunmi yìí, òun lẹ́ ń wo fọ́tò ẹ̀ ní ojú móhùnmáwòrán yín yẹn. Nǹkan tó kọ sí president wa Bọ́lá Ahmed Tinubu ìyẹn ní ìjẹta yìí on the 12th, òun lẹ rí tí ó wà ní ẹ̀gbẹ́ òsì yẹn. Gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ pé wọ́n kó àwọn Fúlàní agbénipa yìí, wọ́n kó àwọn bíi 200 èèyàn ní iléèwé ní Kaduna ìyẹn ní ọjọ́ mélòó sẹ́yìn. Gẹ́gẹ́ bí ìwà ọ̀gbẹ́ni tá ń pè ní Gunmi yìí, ó máa wá lọ bá àwọn tó jẹ́ olórí wa tó jẹ́ president pé kí wọ́n kó wa, káwọn lọ bá àwọn agbénipa yìí, káwọn lọ bá wọn sọ̀rọ̀ kó ba lè kó àwọn tí wọ́n kó sílẹ̀. Gẹ́gẹ́ bó ṣe nígbà tí Buhari tó ń yan fanda tí wọn ò rí kankan ṣe fún un. Náà ló tún ti kọ ìwé sí President Bọ́lá Ahmed Tinubu wípé kí wọ́n tún kó owó wá o, káwọn tún lọ sí ọ̀dọ̀ àwọn tó jẹ́ agbénipa yìí, káwọn lọ bá wọn sọ̀rọ̀ nítùbínùbí kó ba lè kó àwọn tó kó sílẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tó jẹ́ pé ojú wa ò tí ì là, gbogbo àwọn ọba aládé wa tójú wọn tí ojú wa ti wá ń là báyìí, ṣé ó ti ń clear sí wa pé wọ́n Nàìjíríà kò ń ṣe nǹkan tí ó lè wá solution sí nǹkan tó ń ṣẹlẹ̀ sí ìlú wa lẹ́yìn kí oníkálùkù kó lọ lọ́tọ̀ọ̀tọ̀. Torí ìṣesí àwọn Fúlàní yìí, kàkà kí ewé àgbọn wọn kó dẹ̀, pípele ló tún pele sí. Ìyẹn lórí ọ̀rọ̀ Sheikh Gunmi nìyẹn. So now ẹ jẹ́ ká wá play fídíò ìyẹn ọmọ Yorùbá tiwa tí àwọn Fúlàní agbénipa tí wọ́n gbé tó yẹ pé Ọlọ́run ló kó bàbá náà yọ. Dókítà Tunde Hamzat àwọn lẹ́ ń wò yẹn. Màá play fídíò yẹn fún ọ pé ẹ gbọ́rọ̀ lẹ́nu tiwọn náà. Bó tiẹ̀ jẹ́ wípé èdè òyìnbó ni wọ́n fi sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀yin náà ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn.
bí Fúlàní ṣe ṣá ọ̀gbẹ́ni bó ṣe ṣá wọn ládàá lórí tó ṣá wọn ládàá lẹ́sẹ̀ tó yẹ pé Ọlọ́run ni ò pa bàbá yìí, tó jẹ́ pé àwọn bíi márùn tọ́jọ́ wà nínú mọ́tò gbogbo wọn ló ti gbẹ̀mí mì. Jẹ́jẹ́ wọn ni wọ́n ń travel, ni wọ́n ń lọ sí ọ̀nà, àwọn ń lọ síbi burial ceremony ọ̀rẹ́ àwọn ní Èkìtì. Ìyẹn ní ọ̀nà Èkìtì ni ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ o, táwọn Fúlàní ti yọ sí wọn gìjàm tó bẹ̀rẹ̀ sí da ìbọn bò wọ́n, tí wọ́n dẹ̀ wà nínú aṣọ sójà wa, aṣọ sójà Nàìjíríà. Ẹ wá béèrè lọ́wọ́ mi pé níbo làwọn ọ̀gbẹ́ni tí ń rí aṣọ sójà tí wọ́n fi ń ṣe ọṣẹ́ tí wọ́n ń ṣe tíjọba ò lè wá nǹkan ṣe sí. Gbogbo àwọn ọmọ Yorùbá àsìkò rèé láti jí gìrì lójú oorun, láti dáàbò bo ilẹ̀ wa. Ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu máa yìí, ẹ gbọ́ ọ̀rọ̀ tó dẹ̀ fún àwa tá a jẹ́ Yorùbá, tó fún wa ní ìmọ̀ràn wípé ká ètè jí gìrì nítorí àwọn Fúlàní yìí wọ́n ti káàkiri ilẹ̀ Yorùbá, wọ́n ti capture ilẹ̀ Yorùbá. Ẹ ká lọ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu máa yìí, tó gbọ́ mi ìfẹ́ kí fídíò mi ìfẹ́ kó gùn jù, so that a lè yé wa. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá wa wo fídíò yìí láti ìbẹ̀rẹ̀ títí dópin, so kẹ́dẹ̀ bá wa kọ nǹkan tẹ́ bá gbà lérò, nǹkan tẹ́ bá rí sí nǹkan tí máàlù yìí sọ, ẹ bá wa kọ sínú comment section. Kẹ́dẹ̀ má gbàgbé láti share fídíò. Ẹ ká lọ gbọ́rọ̀ lẹ́nu Dókítà Túndé Hamzat, ẹ ká lọ gbọ́rọ̀ lẹ́nu wọn. I am here with Dr. Kunle Hamzat, Tunde Hamzat, recently released captive from the Fulani herdsmen. Your account, sir? Yes, it's quite unfortunate, and I have to say this, that the Yoruba nation is under siege. I was on my way to Ado-Ekiti for the burial ceremony of a very close friend, scheduled for 25th Friday, May this year, at Ijawara Junction. Iwara Junction. We were confronted by 10 armed men, 8 of them in military fatigue, shooting sporadically. Some died in the process, but I was weeks away, having been macheted on the head. On every day, we spend an average of, we trek for an average of 5 kilometers inside that thick forest. No food, no water. Yet these guys, they had a supply line. They cooked in the open field. That is where we all sleep. When they were exhausted their recharge cards. 5 people were captured a day after. Yes. Go ahead, please. 5 people were captured a day after. It was that same day that they killed one soldier man, with a soldier, a serving soldier, and they removed his clothes. They even got it to their camp, as souvenir. Some of them putting on the the bulletproof vest and what have you. So I think, if you ask for my own opinion, the Nigerian state, especially the Yoruba nation, we have been encircled. We are under siege, and if nothing is not done, maybe what happened in the northeast will be a child's play. So what would you advise? Yes, my advice, because an assault on one is an assault on others. I think I want to call on all Yoruba pan Yoruba organizations to come together for the first time and issue a press release on this issue. They also consult with our revered traditional rulers, religious leaders, that enough is enough. We've had enough of the operation
and the language. Yes, I cannot. I really don't understand Hausa. But when I listen to an Hausa man speak, I know he's speaking Hausa. But they told me that they are Shekau Boko Haram. And when you look, they show me the inscriptions on their AK-47, not the normal AK-47 that our policemen carry all about. You have Arabic inscriptions, on these weapons. They have a mini armory which they carry, and I think that will go a long way to further make us to interrogate, the hypothesis of the Mr. President that these people are from Libya or whatever. I'm not a security expert, but the most important thing is to try as much as possible to first of all look into the source of, the supply line of these arms and ammunition. They were not speaking Hausa, but surely they are Fulanis, and what they speak is Fufude, which is the language of the Fulani. Thank you very much.